ọba aládé nílẹ̀ Yorùbá mẹ́wàá tó lówó jùlọ. Mẹ́wàá nínú àwọn ọba ilẹ̀ Yorùbá tó lówó jùlọ náà ni mo fẹ́ ṣàfihàn wọn lónìí nínú fídíò yìí o. Lákọ̀ọ́kọ́ mo ṣèbà gbogbo ládéládé o, mo ṣe kábíyèsí, kí adé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Látìgbà táláyé ti dáyé tí wọ́n ti ń jọba nílẹ̀ Yorùbá náà láti mọ̀ pé ẹni bá jọba nílẹ̀ Yorùbá kì í ṣèyàn yẹpẹrẹ o, kì í ṣèyàn lásán mọ́. Láàárín ìlú, láàárín àwùjọ, wọ́n á máa pè wọ́n ní aláṣẹ igbákejì òrìṣà, ọkọ oṣó ọkọ àjẹ́ ni wọ́n. Torí kíni? A rí wọn gẹ́gẹ́ bí alágbára láwùjọ ni, tó sì jẹ́ pé kí ẹnikẹ́ni ó tó dórí oyè kó tó di pé wọ́n fèèyàn jọba nílẹ̀ Yorùbá, wọ́n á kọ́kọ́ go lágbára ni. Torí ẹni tí ò bá lágbára kò lè jọba nílẹ̀ Yorùbá o. So agbára àti ipò náà ni wọ́n á máa rí gẹ́gẹ́ bí àǹfààní tó wà nínú ká jọba nílẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé níní owó kì í dàbí o. Gbogbo eléyìí láyé àtijọ́ ni o. Ọwọ́ tá a wà yìí, àwọn ọba tí a ní láyé òsín yìí, wọn ò dúró dè ṣákọ́lẹ̀ tàbí ẹ̀bùn látọ̀dọ̀ aráàlú mọ́ o. Torí kíni? Àwọn náà ti ṣiṣẹ́, wọ́n ti lọ́rọ̀, wọ́n ti lówó kó tó di pé ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe kíni? Ọ̀pọ̀lọpọ̀ wọn dórí oyè. Kábíyèsí Elédùmarè. So kì í ṣe agbára nìkan làwọn bá ti sìn nílò, àtagbára àti ipò àtowó náà ni wọ́n ń lò lásìkò yìí o. Kí Elédùmarè jọ o kó ṣàwá náà lórí olówó, orí ọlọ́lá láwùjọ o. Ẹ bá ṣàmì àdúrà yìí. Nínú fídíò yìí mo fẹ́ ṣàfihàn àwọn mẹ́wàá nínú àwọn ọba ilẹ̀ Yorùbá tó lówó jùlọ o. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, mo kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo ibi tí ẹ ti lórí ọ̀fẹ́ àti máa wo ìkànnì yìí, ìyẹn Moyo TV. Ẹ gbìyànjú ẹ láìkí fídíò yìí, ẹ share kẹ́lòmíràn lè jàǹfààní ẹ̀. Ẹ má gbàgbé láti tẹ follow tàbí subscribe button. Ọ̀fẹ́ ni o, kẹ́ ẹ lè wà updated. Ẹni tó wà nípò kẹwàá nínú ọba ilẹ̀ Yorùbá tó lówó jùlọ ni ọba Abímbọ́lá Hakeem Owóadé, ìyẹn Aláàfin of Ọ̀yọ́. Mo ṣe kábíyèsí fún wọn. A bí wọn ní July 17 ọdún 1975. Wọ́n gun orí oyè ní April 2012. Petroleum engineer àti energy consultant ni wọ́n lórílẹ̀‐èdè Canada kó tó di pé wọ́n wálé wá jọba. Suggested net worth wọn ní $5 sí $6 million. Kábíyèsí Elédùmarè. Ọba tó wà nípò kẹsàn-án nínú àwọn ọba ilẹ̀ Yorùbá tó lówó jùlọ ni ọba Victor Adésínbọ̀ Kíládéjọ Ọ̀sámáwẹ̀ tìlú Oǹdó. Mo ṣe kábíyèsí fún wọn. A bí wọn ní November 11 ọdún 1953. Wọ́n dórí ìtẹ́ bàbá tiwọn ní December 2006. Dókítà òyìnbó, ìyẹn medical doctor ni wọ́n. Àwọn ni wọ́n ní Kíládéjọ Hospital. Suggested net worth tiwọn lọ́dún 2026 yìí ní $8 sí $10 million. Ẹni tó wà nípò kẹjọ ni ọba Clement Adéṣuyì Astrop Ọwá Òbòkun of Ìjẹ̀ṣàland. Mo ṣe kábíyèsí fáwọn náà. A bí wọn ní September 19 ọdún 1948. Wọ́n jọba ní May 2024. Wọ́n ti fìgbà kan jẹ́ deputy governor Ọ̀ṣun State, ìyẹn ní 1990. Àwọn ni wọ́n ní ENL Consortium Limited. Suggested net worth wọn ní $20 sí $25 million. Ẹni tó wà nípò kejì ni ọba Aládétóyìnbó Ògúnládé Aládélúsì Dèjì of Àkúrẹ́. Mo ṣe kábíyèsí fáwọn náà. A bí wọn ní December 28 ọdún 1956. Wọ́n jọba ní July 2015. Wọ́n wà into architectural and construction. Suggested net worth tiwọn lọ́dún 2026 yìí ní $30 to $35 million. Ẹni tó wà nípò kẹfà ni ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tìlú Ìbàdàn land. Mo ṣe kábíyèsí fáwọn náà. A bí wọn ní September 25
ọdún 1944, wọ́n jọba ní September 2025. Wọ́n ti fìgbà kan jẹ́ gọ́vnà Ọ̀yọ́ State lọ́dún 2003 sí 2006. Yàtọ̀ sí politics, wọ́n ní àwọn investment tó pọ̀. Suggested net worth títí wọn lọ́dún 2026 yìí ní $45 sí $50 million. Kábíyèsí Elédùmarè. Ẹni tó wà nípò karùn-ún ni Ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ 3 Aláké of Ẹ̀gbálàndì. Mo ṣe kábíyèsí fáwọn náà. A bí wọn ní September 14 ọdún 1943. Wọ́n jọba ní August ọdún 2005. Àwọn ni former chairman Oando PLC. Suggested net worth títí wọn lọ́dún 2026 yìí ní $58 sí $60 million. Ẹni tó wà nípò kẹrin ni Ọba Rilwan Babátúndé Akíolú. Ọba of Lagos nìyẹn. Mo ṣe kábíyèsí fáwọn náà. A bí wọn ní October 29 ọdún 1943. Wọ́n gorí ìtẹ́ bàbá tiwọn ní May 2003. Àgbà agbẹjọ́rò ni wọ́n tá a mọ̀ sí lọ́ọ̀yà. Wọ́n sì ti fìgbà kan jẹ́ ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Assistant Inspector General of Police. Kábíyèsí Elédùmarè. Suggested net worth títí wọn lọ́dún 2026 yìí ní $62 sí $65 million. Ẹni tó wà nípò kẹta ni Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsí Ọ̀ọ̀ni of Ifẹ̀. Mo ṣe kábíyèsí fáwọn náà. A bí wọn ní October 17 ọdún 1974. 2015 ni. Oníṣòwò gidi ni wọ́n o. Àwọn lọ́ni Grand Imperial Group. Wọ́n wà into real estate business. Suggested net worth títí wọn lọ́dún 2026 yìí ní $68 sí $70 million. Ẹni tó wà nípò kejì òun náà ni Ọba Saheed Adémọ́lá Ẹlẹ́gùṣì of Ikatelandi. Mo ṣe kábíyèsí fáwọn náà. A bí wọn ní April 10 ọdún 1976. Wọ́n jọba Ìkàtẹ́ ní April 2010. Àwọn náà wà into real estate business. Wọ́n sì tún ní hotel. Suggested net worth títí wọn lọ́dún 2026 yìí ní $80 sí $90 million. Ọba tó wà nípò kíní, ìyẹn ọba tó lówó jù láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá. Kábíyèsí Elédùmarè. Ọba tó lówó jù nínú gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá náà ni Ọba Frederick Ọbátẹrù Olúgbó of Ugbólàndì. Mo ṣe kábíyèsí fáwọn náà. A bí wọn ní ọdún 1950. Ọjọ́ àtòṣù wà private. Wọ́n jọba ní November 2009. Oníṣòwò gidi ni wọ́n o. Àwọn ni wọ́n ní Albert Oil and Gas. Gbogbo wa náà la mọ̀. Suggested net worth wọn lọ́dún 2026 yìí ní $300 million. Kábíyèsí Elédùmarè. Èyí ni mẹ́wàá nínú àwọn ọba ilẹ̀ Yorùbá tó lówó jù. Kábíyèsí Elédùmarè.